tí o bá ní ìdojúkọ àìkírorun sùn tó wá ṣalábàápàdé fídíò yìí mo kí ẹ kú oríire nítorí pé àìrorun sùn ewu gidi tó tẹ̀lé ó pọ̀ púpọ̀ tó bá ti di pé èèyàn ò rí oorun sùn mọ́ orí á máa fọ́ ìfúnpá gíga á tẹ̀lé lẹ́yìn tí èèyàn bá ti ní ìfúnpá gíga èèyàn ti ń kọ lẹ́tà sí ìtọ̀ ṣúgà láti bẹ̀ lọ èèyàn lè torí tara àìrorun sùn kó do ní rọpárọsẹ̀ ewu tó wà níbi àìrorun sùn ó pọ̀ gan ni mo ṣe kí ẹ kú oríire bó ṣe bá fídíò ìṣalábàápàdé lẹ́nu kó tó máa bá fídíò yìí lọ jọ ẹ follow page mi yìí Herbs Gallery ẹ follow ẹ tó bá jórí Facebook ló ti ṣalábàápàdé mi Mọ́mì Àyìndé tó gallant èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ follow page mi àǹfààní pọ̀ lórí page mi tí mo ti drop gan táwọn èèyàn ń lò tó ń ṣàǹfààní fún wọn tó dẹ̀ ń fàdúrà ránṣẹ́ sí mi ìwọ tó bá ní ìdojúkọ àìrorun sùn mú báírò ẹ kó kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé yìí sílẹ̀ gbọ́ dáadáa o mi ò ní nífẹ̀ẹ́ sí kẹ́ máa pè mí pé ẹ bá wa tún sọ ẹ bá wa tún ṣàlàyé ẹ jọ ẹ gbọ́ bí báyìí ṣàlàyé kí tó máa bọ́rọ̀ mi lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yálà tí wọ́n bá ní ìdojúkọ àìsàn kan tó ti gbé ẹ dálẹ̀ tó ti lo oògùn tí òòrọ̀ náà àbáyọ ẹ pè mí kò sáìsàn tọ́lọ́run dá tí òdewé àtegbò tá máa fi kojú ẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08027457099 ó wà lórí WhatsApp ẹ dẹ̀ lè pè mí sí normal call so ẹ follow mi màá dúró dé yìí gẹ́gẹ́ bí ṣe máa ń sọ ẹ lọ follow ẹ like kẹ̀dẹ̀ comment gbogbo orí social media padà Herbs Gallery lórúkọ iléeṣẹ́ mi ẹ máa rí mbẹ̀ so kí ni nǹkan akọ́ tẹ máa lọ bá mi wọ́ òun ní ọ̀mùdú ewé pákí ọ̀mùdú ewé pákí tẹ bá ti bá mi gẹ̀ẹ́tì tútù báyìí lóòjọ́ nǹkan àkọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹ lọ bá mi wá ewé kọ́lé ọrọ́gbà ṣẹ́tìrì tútù tòjọ́ náà ní kẹ lọ wá o tẹ bá ti rí ewé kọ́lé ọrọ́gbà tútù tòjọ́ ó di méjì ẹ bá mi wá ewé ìjìnrìn tútù ìwọ tó rọrùn sùn ní o tó yẹ pé ẹlòmíà máa sọ pé ó ti tọ́sẹ̀ kan tóun ti sùn ó máa ranjú lẹ̀ kọ̀ọ̀kan báyìí ní ẹ̀yìn lẹ́ni tẹ bá ti rí ewé ìjìnrìn tútù gbogbo àwọn nǹkan tí mò ń ṣàlàyé fún ẹ máa bá mi kó sínú odó ẹ kó sínú odó ìwọ tó bá nígbàgbọ́ nínú ewé àtegbò pé ó ń ṣiṣẹ́ mú bẹ́ẹ̀rọ kó máa kọṣẹ́ ìyá ṣe é láǹfààní tó pọ̀ ẹ kó sínú odó ewé ìjìnrìn tútù tó jọ lẹ́yìn yẹn lọ bá mi wá ọ̀ṣẹ́pòtù tí ewé ẹ̀ sú wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kò ń ṣe léwé láyẹ̀ tó sú wẹ́rẹ́wẹ́ báyìí tẹ bá ti rí ọ̀ṣẹ́pòtù lẹ́yìn yẹn bá mi wá egbò asofẹ́yẹjẹ ẹ má jẹ́ kó pọ̀ jù ó níwọ̀nba tó gbọ́dọ̀ wà ń bẹ̀ tẹ bá ti rí egbò asofẹ́yẹjẹ ẹ bá mi wá àlùbọ́sà eléwé original ni òṣèré rí òun ga jù báyìí lọ gbóńṣẹ́ ni àmọ́ atákéré ìyọ́dún ni ẹ bá mi gé gbogbo àwọn nǹkan tí mò ń sọ ẹ bá mi kó sínú odó ìdí yìí ẹ ra gé kíní ìdí ẹ gé dànù ẹ wá lọ bá mi wá ewé ìbẹ́pẹ tútù tẹ́ ẹ bá rí tútù ẹ ṣà ẹ̀rẹ́lẹ̀ tó ti já sílẹ̀ ìyẹn náà wúlò fún ẹ bá mi kó gbogbo àwọn kíní ìsódó ẹ gún dáadáa tẹ́ bá ti gún dáadáa ẹ bá mi fi cayenne pepper ẹ bá mi fi díẹ̀ sí tẹ́ bá ti fi cayenne pepper díẹ̀ sí ewé asofẹ́yẹjẹ tẹ́ bá rí díẹ̀ náà ẹ fi kún ẹ wá bá mi gún dáadáa tẹ́ bá ti wá gún kẹ wá bá mi sa síbi tátẹ́gùn tí màá máa fẹ́ sí ẹ má sa sínú ọ̀run ẹ sa síbi tátẹ́gùn tí màá máa fẹ́ sí tẹ́ bá ti sa síbẹ̀ tó bá ti gbẹ ẹ bá mi lọ ó di powder ṣe tẹ́ bá ti lọ tán bó ṣe máa rí lélẹ̀ ṣe ti rí bó ṣe máa rí lélẹ̀ ẹ kàn máa bá mi bu ṣíbí tékèwé tẹ́ ẹ̀ rí yẹn ìlàjì ẹ ti tó mi ìfẹ́ mọ bí àìrorun sùn ẹni yẹn bó ṣe wọ́ọ̀sì tó mo ti drop recipe yìí rí o mo ti drop ẹ̀ rí àwọn èèyàn lò wọ́n dúpẹ́ lọ́wọ́ mi but ìgbà yẹn àgbo olómi ni ìyẹn yàtọ̀ sílẹ̀ but eléyìí ó wà more effective ó dẹ̀ wà stronger ju títí bí yẹn lọ ó dẹ̀ tún wà easier láti ṣe ṣẹ́rí ẹ bá mi bu ṣíbí kékeré kẹ̀kan bu sínú omi gbóná ẹ jẹ́ kẹ́hìn tí ò kí ń rorun sùn yẹn ẹ jẹ́ kó bù sómi gbóná kó kàn rọra gbé mu kó dẹ̀ rọra fẹ̀gbẹ́ lélẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á sun ọrùn ọkàn abalẹ̀ orí ẹ̀gún àtútù ọpọlọ ẹ̀ á sílé kò ní tara ìrorun sùn kó tara bẹ́ẹ̀ kó gbé àìsàn tí ò ní gbọ́ ògùn Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká fi àìsàn ló gbà lẹ́ẹ̀kan sí tẹ bá nídìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀yin tẹ bá lè ṣe o mo yọ̀ǹda o ẹ lọ ṣe fúnra yín á dẹ̀ ṣiṣẹ́ fún yín ṣùgbọ́n wọ́n tó bá lè ṣe ìta ti ṣe sílẹ̀ fún títà lélẹ̀ ẹ béèrè fún ẹ sọ pé ẹ nídìí insomnia powder ṣe rí àìrorun sùn insomnia ló ń jẹ́ bẹ́ẹ̀
òun lórúkọ ẹ̀ tó lóyìnbó ń pè tó bá ti sọ fún ẹ pé o ní insomnia àìrọ̀rùn sùn ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fẹ́yìn tẹ́ bá fẹ́ ráì tí mo ti ṣe sílẹ̀ bó ṣe wà yìí atákéré yìí ọ̀dùn ni o iṣẹ́ ìdí ẹ̀ pọ̀ tẹ́ bá lè ṣe mo yọ̀ǹda tẹ́ bá lè ṣe ẹ pè mí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08027457099 orí TikTok Abs Gallery HERBS then Gallery Abs Gallery. lórí Facebook Mọ́mísí Àyìndé tó gallant. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08027457099. kò sáìsàn tí Ọlọ́run dá tí ò déwé àtegbò tá a máa fi kojú ẹ̀. ìwọ tí ẹ gbìyànjú ewé àtegbò sí àìsàn tó ti ń náwó lé lórí yẹn kò wo bí ìyàtọ̀ ṣe máa dé báyìí. ànífàìsàn ló gbá o àdẹ̀nífọjọ́ ọlọ́jọ́ lọ́dún tuntun tá a kọ́ jù sí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa.